Miliki Express ètò ní Miliki mo lérò pé ẹ fọkàn bá wa lọ ẹ fẹ́ mi bá wa lọ pẹ̀lú èmi àti àlejò mi Ọ̀gbẹ́ni Túnjí Táíwò tó gbìyànjú túmọ̀ sí Aládò. Èyí tí mọ́mì yẹn ló ṣe ń pa mí lẹ́rìn-ín wọ́n kọ́kọ́ wò pé kí ló dé jẹ́ ń wókun ẹ̀. Ó tó rọ pé ẹni tí ó bá mọ̀ nípa nǹkan nígbà míì ó máa ṣe wọ́n pé nígbà míì tí máa wà wọn sinimá àgbéléwò yẹn lóòótọ́ tí máa ti bá wà wọn sí táwọn àjẹ́ wà tó ti ṣe orú mi kí n lè sùn máa máa rò tí máa gbọ́ movement kan máa wọ̀ pé hey ṣẹlẹ̀ àbọ̀ tí ń bọ̀ ni nígbà mímí kí n lè sùn torí kan tí máa gbé sọ́kọ̀ nìyẹn so bóyá wọ́n mi náà kọ́ wọ pé hey ọ̀fẹ́ lọ lákun rẹ̀. wọ́n máa ń bẹ̀rù gan wọ́n máa ń wò pé wọ́n bá mi sọ títí kékeré máa ń ṣiṣẹ́ tàbí ìjọ kan àwa ń ṣe stage play wájú ilé wa gẹ́gẹ́ bí n ṣe sọ fún yín pé mo tójú bọ̀ tí wọ́n ń pè ní tíátà ìjó ni o ká ṣe magic ni everything mo tójú bọ̀ gan wọ́n wá gbé mi wọ́n tún máa ń gbé odó sínú mi wọ́n wá kó broken blocks wọ́n wá kó síbẹ̀ wọ́n wá máa gùn wọ́n wá ṣe wájú ìta ilé wa wọ́n wá fẹ́ lórí magic tí wọ́n tún ká máa ń ṣe yẹn wọ́n wá fẹ́ gún odó nínú mi wọ́n máa gbé odó yẹn sínú mi nínú wọ́n wá kó àwọn broken blocks yẹn wọ́n wá gbé wá sọ pé ọkùnrin tó bá sán ọgùn méjì tàbí mẹ́ta tó bá mú tó sán ọgùn dáadáa àwọn èèyàn wá bọ́ta wọ́n máa gbé odó yẹn wọ́n máa gún tẹ́nìkan máa gún tó bá rẹ̀ ẹlòmíì àgbà títí nígbà tí wọ́n máa ń gún odó yẹn mímú ìmí òní ṣe ń bọ̀ nìyẹn ẹni tó ń gún odó yẹn mọ́mí kan ọkọ̀ dàbàrà bò ní ó pa ń lọ ọmọ náà ó pa ní ó ṣe gidi kan orí ẹ̀ ò pé nídìí ẹlẹ́jà ni màmí bá gbé odó sọ̀kalẹ̀ ọba tá à ń gbé mi wọ́n gbé mi dìde even wọ́n fọ́n ní gan-an wọ́n fọ́n ní lọ́sà fi pàbí kó lójú àgọ́ lójú àwọn èrò tí mo ti ń ṣe kiri lọ́wọ́ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ ìní in fact alhamdulilayi ọpẹ́ ní folúwa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ló já sí. nígbà tí wọ́n ń ṣeré sinimá àgbéléwò sinimá mélòó gan-an lẹ ti produce àti èwo gan-an tí ẹ ti hàn nínú ẹ̀. ìyá mi èyí tí mo ti hàn bẹ́ẹ̀ ti pọ̀ gan-an mélòó la ó kà ní Ìyìn Adépèlé ṣé lórí pé bí akọ́ṣọ̀ ni àbí modern film àbí ẹni kìíní even till now so láìpẹ́ ìkọ́dà gan apá láìpẹ́ yìí gan àbí ṣe máa tún ṣe pínra mi nígbà tí ó jẹ́ pé location tó ń papọ̀ sójú ara wọn wọ́n tún pè é sójú ara wọn tó ń papọ̀ ó àwọn tí mo ti kópa ń bẹ̀ ti pọ̀ gan kódà ojú ṣe ń pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run fa àlùbáríkà síṣẹ́ wa èmi náà ti gbìyànjú lórí àwọn sinimá díẹ̀ tí mo ṣe fún ara mi alákọ̀ọ́kọ́ sinimá tí mo máa kọ́kọ́ ṣe àpè ní The Bad Girl Yorùbá fíìmù The Bad Girl láti táìtùlù ẹ̀ tí pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀gbọ́n mi pàtàkì kan tó ti dolóògbé sí kọ́lọ́bà mi Fọ̀rúnkẹ́ Muyideen Aromire Aládé àwọn ni wọ́n ṣàtìlẹ́yìn mi nígbà yẹn lórí first film yẹn tí mo pè ní The Bad Girl after yẹn a tún ti ṣe àwọn míì náà láti ṣe ṣe lóríṣiríṣi ìmí nǹkan náà tó tún wà lọ́wọ́ marketer sí tó máa tó release ẹ̀ báyìí sí wọn ni àtòrí nǹkan ṣe nǹkan ni àkọlé eléyìí tó máa jáde láìpẹ́ yìí kọ́ṣọ̀ lélẹ́yìn èyí tí mo sọ pé The Bad Girl yẹn modern film ni eléyìí kọ́ṣọ̀ ni tí mo pè ní àtòrí nǹkan ṣe nǹkan àbí ìnídẹ̀ tó wà náà ta tún ṣe ń gbèrò láti tún ṣe but change díẹ̀ ló ṣì lókùn tó ń dá yẹn dúró. Ọlọ́run á ṣe ìyanu fún ti yẹn àtòrí ìkànṣepọ̀ tẹ pé sinimá yẹn kí ni nǹkan tẹ rò tẹ fi wò pé title tẹ̀sẹ̀ fún ni àbí ká sọ pé true life story ni ẹ fi kọ sinimá yẹn. ẹ ṣe pọ̀ lóòótọ́ ṣẹ́ni tí mi bá ń kọ story títí mi máa ń fẹ́ ṣe mí kàn ń ṣe story ṣáá àbí kí n ṣe ṣàkálà máa ń ṣe story tó máa touch èèyàn tí ó máa gba omi lójú èèyàn sorrowful film lèmi mo like gan ipe kí èèyàn tó jìyà kí àwọn èèyàn wo fíìmù yẹn kàn káàánú ẹni yẹn jẹ́ pé lóòótọ́ èmi náà play èmi náà mo play so tó ti suffer tó ti ìyá ẹ̀ ò lówó lọ́wọ́ bàbá ẹ̀ nítorí àìlówó lọ́wọ́ ni bàbá ẹ̀ ṣe rò pé bàbá òun ò lówó ìyá òun ò lówó òun náà tún lówó òun ò lówó fi tọ́mọ bàbá ẹ̀ lọ pokùnso ìyá ẹ̀ náà tún lọ fi ọmọ yìí ó tún lọ yáwó èlé ó tún lọ fi yáwó owó tó tún lọ fi owó ọmọ yìí yá àwọn olè tún wọlé wọ́n tún jí owó yìí gbàmọ́ lọ́wọ́ ní ìwà ìlọmọdé wà lọ́dọ̀ ẹni tó fi lọ yáwó èlé yẹn alápinnu ọmọ wà lọ́dọ̀ ẹni tó fi lọ yáwó èlé tí wọ́n dẹ̀ wá ń fi tí ó ti wá di pé kò lọ́jọ́ tó máa bọ́ nínú wàhálà tó kó sí lórí ẹ̀ ìyá ẹ̀ náà kú ọmọkùnrin sáà jìyà títí lóríṣiríṣi at the end of the day ìmọ̀ tó máa tún wá lọ fẹ́ ó wá jẹ́ pé ọmọ bíbí inú ẹni tó yá lówó èlé yẹn gangan ló wá develop interest lórí ọmọkùnrin yẹn tó rọ́mọkùnrin ìṣòro fún ọmọ bàbá olówó yẹn rí
so from there bó ṣe di pé ó fẹ́ ra wọn ni láti tún àjọ sọ pé àtòrí nǹkan ṣe nǹkan lọ́ba Ọlọ́run nítorí pé kí ọmọkùnrin yìí kó ba lè bọ́ nínú wàhálà tó wà yìí ló fi di kó fi lọ ṣẹrú lọ́dọ̀ bàbá olówó kó tó di fún ọmọ bàbá olówó kó tó fi help ọmọ bàbá olówó kọ́ ọmọ bàbá olówó náà tó develop interest lórí ẹ̀ tó fi di fún fi ń fẹ́ra wọn àtòrí nǹkan ṣe nǹkan lọ́ba Ọlọ́run. àtòrí nǹkan ṣe nǹkan lọ́ba Ọlọ́run lóòótọ́ tábà wá ní ká wo modern film nísìn àti tradition tábà ní kẹ́ mú kan nínú ẹ̀ lókè èwo gan lẹ wò pé ó yẹ kó máa ṣe jù nísìn èwo lẹ máa mú. dóò kò sí tí ò dánu méjèèjì kò sí tí ò wà pàtó rí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ǹkan méjèèjì náà ni mo máa ń ṣe kódà mo tún máa ń ṣe kọ́mẹ́dì ó mìíràn ti fíìmù ọ̀rẹ́ mi kan tí mo bá ṣe tí mo ṣe gateman tí ọdún ṣe driver kọ́mẹ́dì ni mo tún ṣe ń bẹ̀ tó yẹ kí mi sọ Yorùbá mi ẹbí ẹgbàá ni mo sọ ń bẹ̀ tí mo rán ẹgbàá gan tó tún fọ́nì gan apàṣọ fọlápàá yẹn pé ìyẹn nípa aládùn tún lè lọ lórí orú eléyìí so ṣé wàá rí eléyìí tí mo rí pé ó tún ṣe kinní tó yẹ pé sítórì wọn ò kì í fẹ́ máa tí òun jọra òun ni kọ́ṣọ̀ máa ń mú wa rántí ìgbà ayé àwọn bàbá wa àṣà àti ìṣe kọ́ṣọ̀ máa ń mú wa rántí àwọn àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá so ẹ mọ̀ pé modern play a máa ń yá èdè elédè a máa ń òyìnbó àti Yorùbá máa ń mix ẹ̀ papọ̀ ní but kọ́ṣọ̀ pure Yorùbá.